ayẹyẹ ọdún òmìnira ti ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ ó mà kẹjẹgbẹ lọ́dún 2024 lẹ́yìn tí wọ́n ti gbé òdòdó ẹ̀yẹ kalẹ̀. Alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ olóyè Dínà Simon Adébáyọ̀ àti gómìnà ti ìpínlẹ̀ Plateau olóyè Sẹ́tọ̀nù Gbóvalẹ̀ pẹ̀lú gbogbo àwọn elétò ààbò níjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ àtàwọn lẹ́ẹ̀kan ló láǹfààní láti kópa níbi ayẹyẹ ọdún náà. Lásìkò tó ń ka ìwé àpilẹ̀kọ ẹ̀, alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ lójú gbogbo àwọn ọmọ ìlú tí ó wà níkàlẹ̀ wọ́n fi ọ̀rọ̀ léde láti yin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí lábẹ́ ìṣàkóso ààrẹ Patrice Talon pẹ̀lú iṣẹ́ ribiribi eléyìí tí wọ́n gbé ṣe láti ìgbà tí wọ́n ti gba ọ̀pá àṣẹ. Olóyè Dínà Simon Adébáyọ̀ báwọn ará ìlú sọ̀rọ̀ léde àbínibí rẹ̀ lẹ́yìn tó parí òyìnbó tán. Ká dúpẹ́ lọ fún gbogbo ọmọ Ìpòbẹ́ pátá fún ọ̀tìlẹ́yìn yé ẹ̀ ń ṣe fún wa torí gbogbo ìgbà yé àbá ké sí àríkẹ́lí ẹ̀ ń dá wa lóhùn. Ìdàgbàsókè ìlú ló jẹ wá lógún ní conseil communal Ìpòbẹ́ lóòótọ́ ẹgbẹ́ olóṣèlú mẹ́ta ló gbé wa débẹ̀ àmọ́ bàbá ti jókòó àwọn gbólébáwò náà ìdàgbàsókè ìlú là ń sọ òun ló mú Ìpòbẹ́ fún lọ síwájú pẹ̀lú ọ̀tìlẹ́yìn ẹ̀yìn wọn yóò ń rí Mùsí Gbábí lórúkọ ọmọ Ìpòbẹ́ pátá kí bàbá ìwà president Patrice Talon fún iṣẹ́ takuntakun yẹn wọ́n ń ṣe torí láti gbà yí wọn tẹ́lẹ̀ 2016 àrímọ̀fọ̀ ní nǹkan jẹ́ ìdàgbàsókè ìlú lóòótọ́. Àwọn ní Ìpòbẹ́ níbí Talon ló dé làní làdíṣẹ́ olú Plateau. Talon ló dé lẹ̀rí ọ̀nà yóò lọ Ìwẹ́rẹ̀ ká lọ ibi ogbó ká lọ sí Nigeria. President Talon ló kọ́ stade fún wa ní Ìpòbẹ́ níbí. Òun ló tọ́ pé projet brick yóò jẹ́ mílíọ̀nù 20 lọ́nà fún wa ní Ìpòbẹ́ níbí ó ti bẹ̀rẹ̀ kọ̀tọ́ ṣùfọ̀lì ó fẹ́ bẹ̀rẹ̀ àwọn yóò wọ̀nà kàtí wọn ti rí i donc àdúgbò lọ́dọ̀ president Talon fún ṣe takuntakun yé wọ́n ń ṣe àṣìwá dúpẹ́ lọ́dọ̀ fún gbogbo àwọn yóò ṣàtìlẹ́yìn fún wa wọn lónìí pàtàkì àwọn yóò kó lé Gẹ̀ẹ́sì àwọn honorable député wa wọn láti Ìláró láti Abẹ́òkúta àti àwọn kábíyèsí Onímáṣàyín kábíyèsí Ìjòhùn kábíyèsí Ọjà Ọ̀dà bẹ́ẹ̀ lọ ọlọ́jà gbogbo yín pátá la kí a sì kí àwọn ìyálọ́jà yọwọ́ níbi ìwọ̀n ní kakú ọdún náà àyàwó gbogbo wa làfọ́sì kò yé sọ pọ̀lí Ìpòbẹ́ ìhun yóò jẹ́ bí ó ìṣàkejì wa òòlì GSP wa àdúgbò lọ́lọ́run pọ̀lí ìjì yóò jà fún GSP wa kò gbé GSP lọ nítorí pẹ̀lú ìgboyà àfẹ́sì ẹ̀ ọlọ́run sì fún mi ṣe GSP ti jókòó lónìí kọ̀tọ́ sí òmínkọ́ líbẹ̀ èkìpù náà ọlọ́run sì tí lẹ́yìn nítorí ó lè gbé orúkọ Ìpòbẹ́ lọ lásìtò wá sọ̀rọ̀ nípa ìhun yóò jẹ́ àṣà ìwà ní Ìpòbẹ́ níbí pọ̀lí àti gbé lárugẹ àṣìṣẹ́ náà ẹ̀ láwọn fọ́sì kò yé káfún dúpẹ́ lọ́wọ́ àwọn yé kò bá ìjọba ṣẹ́yàn pẹ̀lú ONG wọn fún ìgbésẹ̀ yé wọn ń gbé pọ̀lí àbọ̀ Egypt yà lọ pẹ̀lú Dubai ìyá òfin wọn àrí ìmọ̀kálí àwọn kan ti ń gbégbèsè òun ló fa li ONG CACD yé oníkejì wa Serge àlọ́pọ̀ wa ló ń darí ẹ̀ ó ti gbé projet kan wọ́n ní Ìpòbẹ́ níbí láti fún tọ́ òpó ìwà ṣe donc là ń bẹ àwọn ONG wọn yòókù wọlé wọn kó tó máa kọ projet àtìlẹ́yìn wọ̀ fún wọn láti ṣe fún oríṣiríṣi ìnáwó kó máa wálé Benin ní Ìpòbẹ́ níbí láti parí àsọ̀rọ̀ kan rọ̀ ìbọ́dà àdúpẹ́ lọ fún aṣojú DG ABGF yóò wọ̀ níbí torí àwọn ló ṣe lẹ́rìíléèwé ní ibiṣẹ́ àrọ́gì ABGF ló ṣe lẹ́rìíléèwé ní ìtàdélẹ́yẹ àwọn ló kọ́ ilé ibi obìnrin wọn dí gàrí fún wa ní ìgbọ̀ kọfì bẹ́ẹ̀ lọ yé wọ́n ṣe fún wa yé wọ́n sì tọ́ jẹ́jẹ́ fún wa àti ìwà dúpẹ́ lọ gbogbo wọn wá wọn fún kọ̀nfẹ̀rẹ́nsì yóò ṣe lónà torí wọn yóò ṣe lónà akọ̀gbọ́ nọ́tọ̀rí pọ̀lí nọ́nà
ọdún wẹ̀yìn àwọn kan kò lè Gẹ̀ẹ́sì káwá bá wa ṣọdún ìyàtọ̀ ṣe ìjírò lérí wọn kan bódà bẹ́ẹ̀ lè ṣe é gbà fún àjọṣepọ̀ kó wọ̀ láàrin wa fún kó mọ́ sí àlà láàrin àwa ọmọ ìyá yé àlàáfíà pín tẹ́lẹ̀ àdúpẹ́ lọ fún gbogbo àwọn ìwà wọn. lásìkò tí ọ̀nàrẹ́bù Egungbon Haruna ń sọ̀rọ̀ àwọn náà sọ pàtàkì lórí ìdùnnú wọn pẹ̀lú bí wọ́n ṣe láǹfààní láti kópa nínú ọdún òmìnira torílẹ̀-èdè Benin nípa pàjùlọ ti ìlú Ìpòbẹ́. wọ́n tún wá sọ sí wípé kí gómìnà ó gbìyànjú láti túbọ̀ fi ẹsẹ̀ ètò ààbò èyí tó wà láàrin orílẹ̀-èdè méjèèjì orílẹ̀-èdè Benin àti orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu ọ̀nà ààlà ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ tó fi dé ìjọba ìbílẹ̀ ti àwọn náà lórílẹ̀-èdè Nàìjíríà. àlàyé tó ń ṣe rèé níbi ayẹyẹ ọdún òmìnira náà. mo kí gómìnà wa tí a mọ̀ sí Senator Nugo Falẹ̀ of Plateau. We thank you so much. A dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. mo dẹ̀ kí alága wa tí wọ́n ń ṣojú gbogbo agbègbè yìí Simeon Dino Adébáyọ̀, mo kí yín pẹ̀lú gbogbo àwọn adarí igbákejì. mo dẹ̀ kí gbogbo ará Ìpòbẹ́ pátápátá. mo wá ti ara yín kí kábíyèsí Onípòbẹ́ of Ìpòbẹ́ pẹ̀lú Ìgànná because a jọ ń ṣe Nàìjíríà ní ọ̀hún ni. mo dẹ̀ kí gbogbo àwọn olóyè baálẹ̀ Ìpòbẹ́ and Benin lápapọ̀. mo wá kí kábíyèsí ọba Kóyè Lukman Olú of Ìmáṣàyí and kábíyèsí Oníjòhùn Ọlọ́jà baálẹ̀ Ọ̀nbẹ and our kábíyèsí Ajílété bàbá. mo kí yín adé apẹ́ lórí bàtà pẹ́lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ àti a máa pọ̀ sí ní ààfin. Chairman ní Nàìjíríà tí èèyàn bá ṣe nǹkan nínú nǹkan 100 tí èèyàn kan ṣe 99 ó kù ẹyọ kan tí kò rí ṣe. ó ṣeé ṣe kó jẹ́ pé ẹyọ kan ṣo yẹn ó ju 99 lọ because nǹkan tó lè múyàn tó ṣe nǹkan 99 tó wá kù ẹyọ kan tó takú. so ẹni tó bá wá padà ṣe ẹyọ kan yẹn òun làwa máa ń pè ní Napoleon, that you have done what Napoleon cannot do. nǹkan tí alágbára èèyàn tó ṣe gudugudu méjì àti yàyà mẹ́fà tó fi ṣe kọ ẹyọ kan tí kò rí ṣe lẹ́yìn wá ṣe ó túmọ̀ sí pé ẹ̀yin gangan lẹ ṣe 100. so nídìí èyí mo kí yín púpọ̀ nítorí pé relé kò ṣẹlẹ̀ rí. ẹ máa ń wá sípò bẹ́ẹ̀ dáadáa. mo dẹ̀ ń lọ Kútọ́nù lọ Tógò lọ gbogbo ẹ̀. àdàgbà síbí ni gẹ́gẹ́ bí ọmọ àdúgbò yìí. kábíyèsí sálẹ̀ má bínú mo ṣe rí ni. so irú eléyìí tó ṣẹlẹ̀ yìí mi ò gbọ́ rí mi ò rí rí. orí yín ló ti bẹ̀rẹ̀ Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó takú síbẹ̀. gómìnà wa wọ́n ti ròyìn gbogbo itú tí ẹ ti pa nítorí pé láìsí ẹ̀yin àti president wa Talon gbogbo nǹkan tá à ń ṣe yìí náà kò lè ṣeé ṣe. Ọlọ́run Elédùmarè á máa ràn yín lọ́wọ́, á máa fún yín ní okun àti agbára. mo tún wá ń fi dá yín lójú ní àná a ti ṣe communique táwọn ń pè ní communique ní Nàìjíríà bíi àjọsọpọ̀ agreement. gbogbo ọ̀nà táwọn náà lè fi bá assist débi ń pé ṣe ìrànlọ́wọ́ débi ń pé Nàìjíríà àti Benin ọmọ ìyá ni wá. àgàgà wa tá a wà èmi tí mo ṣojú Ìjòhùn kábíyèsí mọ̀ gbogbo Ìgbọ́kọ̀fìn àwọn èèyàn mi ló wà ń bẹ̀. mo ṣe àpẹẹrẹ kan ní àná pé ilé mi wà Nàìjíríà tó jẹ́ odindi ilé yẹn àárín méjì ẹ̀ tí wọ́n bá gé sí méjì apá kan Benin apá kan Nàìjíríà èmi mo dẹ̀ ń ṣojú gbogbo ẹ̀ ní ìtó túmọ̀ sí pé mò ń ṣojú Benin mọ́ Nàìjíríà alága náà ń ṣojú Nàìjíríà mọ́ Benin. nídìí èyí bọ́dà dàmbẹ̀ níṣe ni a jẹ́ ọmọ ìyá. ṣùgbọ́n màá wá rọ̀ wá nǹkan kan ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tó jẹ́ pé bóyá wọ́n jí machine sìn ọ̀kadà kẹ̀kẹ́ wọ́n jí tán bá ti jí
wọn ò lè gbé padà lọ sínú Nàìjíríà, Bẹ̀nẹ̀ ni wọ́n ń sábọ̀. Tí wọ́n bá jí nǹkan kan náà ní Bẹ̀nẹ̀, wọn ò lè padà lọ sí máa lọ Ìsákété lọ sí Kétu lọ sí Kútọ́nù, Nàìjíríà náà ni wọ́n ń sábọ̀. Eléyìí a ní láti bá àwọn security wa kọjọ ní àjọṣepọ̀ tó gúnrégé débi pé wọ́n á lè máa ṣe àyẹ̀wò yẹn dáadáa. Ṣé wọ́n ló ní ọ̀kadà tó gbé wọlé yìí? Ní kó má wọlé, ọmọ ìyá ni wá. Ṣùgbọ́n kí ni ìdánilójú pé wọ́n ló ní? Tá a bá ti rí wọlé máa lọ. Kí ni ìdánilójú pé wọ́n ló ní ọ̀kadà yìí? Tí a bá ti rí wọlé sí Nàìjíríà, kó kàn má jẹ́ pé agbọ́kadà wọlé agbéjáde láìsí àyẹ̀wò. Eléyìí ó jẹ́ nǹkan tí ó ń jẹ àwa níyà lọ́hùn, mi ò mọ ibi. Lórí àwọn ọ̀rọ̀ tó kù tá a sọ nípa nǹkan tó lè develop agbègbè Nàìjíríà àti border town, èmi àti honourable Tella Babájídé tí wọ́n ṣojú Abẹ́òkúta North tàjọ wá, a ti sọ̀rọ̀ lórí ẹ̀, a ti gbé ìgbésẹ̀ náà rí, kò fly, but ń sìn a máa lọ bá gómìnà wa Ọmọọba Dàpọ̀ Abíọ́dún, à jẹ́ kán mọ̀ pé ó ṣe kókó fún wa láti ní Ogun State Border Town Commission ní ìtò máa so wá pọ̀ láti jẹ́ pé gbogbo nǹkan tá a bá ṣe bẹ́yìn ṣe ń develop ẹ ṣe ọ̀nà bí ọ̀hún yẹn, àwa náà ní ètò láti máa fi develop agbègbè wa, ìdàgbàsókè ọrọ̀ ajé wa á lè bẹ̀rẹ̀ sí ní lọ sí òkè. So mo kí yín púpọ̀, Ọlọ́run Elédùmarè á dúró tì wá, Ọlọ́run nífẹ̀ẹ́ lè ṣe àṣemọ́. Thank you very much. lẹ́yìn eléyìí gómìnà ti ìpínlẹ̀ Plateau olóyè Sẹ́tọ̀nù Gbófàlẹ̀ ṣe àlàyé lórí gbogbo àwọn iṣẹ́ ìṣèjọba ààrẹ Patrice Talon wípé ó tọ́ka kí láti ọdún 2016 iṣẹ́ tí ó ń gbé ṣe kò má kéré pẹ̀lú bí gbogbo ará ìlú ṣe ní láti gbé òṣùbà ẹ̀káre fún. Bákan náà ni gómìnà pàṣẹ láti fún àwọn tí wọ́n jẹ́ olùkọ́ tí wọ́n ṣe dáadáa jùlọ nínú ètò ìdánwò tí ó kọjá yìí ní ẹ̀bùn ìwúrí pẹ̀lú bí gómìnà ṣe sọ pé kí wọ́n tẹ̀síwájú láti túbọ̀ máa kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ kí ìpínlẹ̀ yìí kó lè bá wà lókè téńté. Ó ní ìdánwò CAP eléyìí tí ó kọjá ìdùnnú ńlá ló jẹ́ fún òun láti rí i pé ìpínlẹ̀ Plateau wà níwájú téńté. Ó ní ti bèpèsè náà pẹ̀lú kò gbẹ́yìn tó ìdórí ti BAC, oníbẹ̀yìn bá ṣe ẹ jẹ́ ká kí i ká sì yìn. Àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àtàwọn ilé ẹ̀kọ́ gíga, agbẹnusọ wọn gba ọ̀rọ̀ sọ láti dúpẹ́ lọ́wọ́ gbogbo iṣẹ́ ìṣe ìṣòjọba ààrẹ Patrice Talon àti gómìnà Sẹ́tọ̀nù Gbófàlẹ̀ pé wọn kú iṣẹ́ takuntakun láti máa ṣe. Yíyan bí ológun àwọn ológun orílẹ̀-èdè yìí ni ó gbẹ̀yìn ètò yìí tí gbogbo ìsọ̀rí sì bẹ̀rẹ̀ sí ní kọjá lẹ́sẹẹsẹ. Níparí, aláǹfààní láti súnmọ́ àwọn ènìyàn, bàbá wa ààrẹ olóyè ẹ̀ṣọ́ màtìrẹ́ àwọn náà bá wa sọ̀rọ̀. ẹ ṣe ẹ̀kọ́ ọdún nǹkan lè dìbò ni pé a ní pé àjọṣepọ̀ Nàìjíríà pẹ̀lú Bẹ̀nẹ̀ ó bẹ̀rẹ̀ fẹsẹ̀ múlẹ̀. Àjọṣepọ̀ Nàìjíríà pẹ̀lú Bẹ̀nẹ̀ ọkàn balẹ̀ pé ààbò wà, àlàáfíà wà, ìdàpọ̀ wà, ọpẹ́ ní fọlọ́ ẹ̀kọ́ ọdún wáyé ẹ ṣe ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀. ọ̀dà kí lè fẹ́ sọ fún àwọn ìjọba wa pẹ̀lú bí orílẹ̀-èdè wa ṣe wà nísìnyí. Àwọn ìjọba wa a tún máa sọ fún ọjọ́ máa tẹ̀síwájú náà ní kí ọkọ̀ ọmọ ìlú lè kó balẹ̀ jù báyìí lọ. Wọ́n ṣe wọ́n kúṣẹ́ pàtàkì jùlọ bẹ́ẹ̀ wà ta lọ wọ́n ṣe wọ́n kúṣẹ́ ọkọ̀ ọ̀rọ̀ lórí àwọn ọlọ́kọ̀tọ̀ ìdìbò wáyé òun tá a ṣe àwọn olùkọ́ tó ń ṣe alápàtẹ́gbẹ́. Kọ̀ǹsẹ́yè Àròsúlẹ̀ àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló tó kópa nínú ètò náà. À ń sọdún òmìnira Bẹ̀nẹ̀ lónìí ọjọ́ keje oṣù kẹjọ ọdún ogún àtòkólé mẹ́rin. Ayẹyẹ ọdún òmìnira ọdún 2016 ó kẹjẹgbẹ ní ìlú Ìpòbẹ́. Ká súnmọ́ Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV.